níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Àbáwá àgbà ìbándó náà. Afakumullah. Ó tó di pé àwọn afá lọ sí ọ̀dọ̀ wọn. Ọmọ ẹ̀sùn sáré ẹ̀yìn ló tó ń ṣe àyẹ̀ múlùtọ̀ ọmọ tí ó àwọn tí Àti àbáwá àgbà lágbègbè ìpínlẹ̀. Ọlọ́jẹ́ ká rí pẹ́. Ẹ̀yìn ti mú kóró tó mọ̀. Kódà kéèyàn fẹ́ ṣàbòsí. Tó bá gbé gbọ̀nà lọ yín. Tó bá gbé gbọ̀nà lọ yín. Èsì ní dákọ̀ rẹ̀. Èsì ní dákọ̀ rẹ̀. Òun fún ẹnu rẹ̀ ó sì máa bú. Ẹnu yóò sì máa bú fún wa lára rẹ̀. Ọlọ́run ti ṣàánú púpọ̀. Ọlọ́run ti ṣàánú yín púpọ̀. Bàbá tí ẹ lè rò pé Ọlọ́run ló bíyàn nínú máa rò pé kó jẹ́ pé òun ló bí mi nípa tó bí mi. Bàbá kéèyàn máa rò wípé Ọlọ́run tó bí yàn tí ó máa rò lọ́kàn pé kó jẹ́ pé òun ló bí mi, òun ló bí yín. Sí bàbá mi ní ẹ lè tọ́ka sí tí ẹ tó rò pé òtún bí ẹ bá fẹ́ wo òkè gan, èyí tí ẹ fẹ́ wo òkè gan, àwọn wo gan lòkè, ìyẹn wà ní pé sàdámù náà lòkè. Tí ẹ bá fẹ́ wo òkè gan, èyàn máa rò pé àwọn wo gan lòkè, yóò máa rí i pé ṣé Ádámù gan lòkè. Àtà àkìrá ń fi bá sí ọwà àwọ̀ wọ́n dé ní parí àwọn aṣáájú. Wọ́n dé ní parí, wọ́n dẹ̀ ṣáájú. Ìjọba àfáà kan ti wárí nígbà orí rí nígbà tí àlẹ́ àlọ́ dé. Kò jọ pé àfáà kan ti wá nílọrin rí nígbà tí àlẹ́ àlórí dé. Ẹ sóríire gan o. Ẹ sóríire gan o. Àfi téèyàn bá wórí ibú fún rẹ̀ lókù. Àfi téèyàn bá wá orí ibú fún alára rẹ̀ lókù. Oríire ti pé. Oríire yìí ti pé. Ibo lẹ́wọ̀ tí wọ́n ní sọ pé ẹ dé. Ibo lẹ́wọ̀ tí wọ́n ní sọ pé ẹ dé. Ẹ bá lóun wà ògbà náà yín gan, àbùkù yóò sì máa kàn fún rẹ̀. Òun tó bí yóò mọ̀ ògbé ṣé ìṣe kóhun ń ṣe èrè. Yóò máa fojú ara ẹ̀ rí pé sóyún pé òun ti ń ṣe èrè báyìí. Mo bá inú gbọ́dọ̀ lọ. Bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí yóò ti kọjá tí o bá jẹ́ bẹ́ẹ̀ ti fi. Yóò ti kọjá tí ò bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn lẹ ti jáde. Yóò ti kọjá. Èèyàn sọ pé ẹ̀dá kan jẹ́ ká tún mi wá. Èèyàn ò lè sọ pé ẹ̀dá kan jẹ́ tún mi bí. Olóríire Sheikh Adam. Olóríire Sheikh Adam. Oríire yẹn pọ̀. Oríire yẹn pọ̀ buhaya. Ní kọ́nfẹ́rẹ́nsì láti àti mo lọ ní Mauritania àwa ní nìkan àwọn ẹ̀rùn kéde ẹ̀yẹ dúdú pọ̀ mẹ́ẹ̀ púpọ̀ ẹ̀yẹ dúdú ètí ẹ̀rọ Nàìjíríà rárá ó wà mẹ́ẹ̀ wọ́n á bínú kébò ìjọba Nàìjíríà ni ẹni tó kọ́ wíwú ni kálù Sheikh Adam àyà lórí. Ọmọ Sheikh Adam àyà lórí náà tó Nàìjíríà ló ti wá. Mo ní àrífù òde jìnnà. Abala ń mọ dáadáa. Wọ́n ń nàka sí bàbá wa George Kọ́dí adájọ́. Àwọn ń nàka sí adájọ́ Sheikh Abdullah. Pé ọ̀dọ̀ gbólógbò àkèké. Àwọn ọmọ wọn gẹ́gẹ́ ní. Gbólógbò àkèké. Bàtí mo ń sọ fún wọn ń ṣe mọ̀ pé ọmọ ìgẹ́gẹ́ ni. Ọmọ ìgẹ́gẹ́ ní. Bí ìkóró ọmọ Muhammad. Bí ìkóró ọmọ Muhammad. Wọ́n á lọ báwọn ibi tó jókòó sí pé bàbá yìí ń béèrè lọ́wọ́ mi pé ara mo ní mo lọ́wọ́ ẹni tó kọ́ béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ̀ ní Sheikh Adam. Ẹni tó kọ́ béèrè lọ́wọ́ mi ni pé ṣé mo mọ̀ ní Sheikh Adam. Ṣé ẹ̀wá sórí ilé báwọn. Ṣé ìwà sórí báyẹn? Kò ní ìdíkí yẹn rẹ̀ yìn wọ́n gan láyè ìkúlórógbó ẹ kàn máa wọ́ báyìí ẹgbẹ́ sórí àtẹ ẹgbẹ́ bàbá mi tì wọ́n. Kò ní ìdíkí yẹn rẹ̀ yìn wọ́n ẹ kàn gbé sẹ́lẹ̀ báyìí sórí àtẹ. Ẹgbẹ́ Sheikh Adam àjọ sórí àtẹ. Ẹgbẹ́ tì wọ́n. Ẹgbẹ́ tì wọ́n. Ìjọ dúró pọ̀ ohun bísọ̀ gírù èyàn ò lè bá wọn dúró ní ìgbàdùn musabaka èyàn ó kà tẹ́ ni ṣùgbọ́n tọ́bájú ọba kan sẹ́gbẹ̀rẹ̀ bàbá tí Adamu ìjọ dúró lórí kéde òun yóò sì máa pẹ́ ẹni olé kékeré. Ìjọ dúró papọ̀ wọn yẹn yóò sì máa pẹ́ ẹni ẹlẹ́ni kékeré. Tí ò bá jẹ́ àbálágbàjì. Tí ò bá jẹ́ àbálágbàjì. Tí ò jẹ́ ṣé ó kà mọ́lì. Tí ò jẹ́ ṣé ó kà mọ́lì. Tí ò jẹ́ gbàrí gùdó. Tí ò jẹ́ gbàrí gùdó mọ̀. Bàbá yòówù tó bá kú. Bàbá yòówù tó bá kú. Yóò máa kéré. Yóò máa kéré. Ọlọ́run sórí fún yín o. Olúwa mi sọ tó pọ̀ fún yín o. Àwọn tí ò gbàgbẹ́ jáde lọ́jọ́ ọ̀la bí ayé ti ń bọ̀ fún ìyàrá tó gbàgbẹ́ wọn. Àmọ́ lónìí ẹ̀yin Ọlọ́run fún. Ẹ̀yin Ọlọ́run fún. Ọlọ́run má bà kékeré jẹ́. Olúwa má bà kékeré jẹ́ o.
jẹ́kẹ́ mi yóò gùn fún wa. jẹ́kẹ́ mi yóò gùn fún wa. Àtúwọ̀ àgbà mi, àdàmọ̀lọ́wọ́ yàtọ̀ ẹni tó kó dúdú wa sábẹ́. Nínú àbíjábájú sábà, ọjà yìí pẹ́ o. Bàbá mi ẹ̀dọ̀ ẹ̀dọ̀ yìí kalẹ̀. Ọjà yìí pẹ́ o. Gbogbo àwọn afáà pátápátá la kí. A kí ní púpọ̀. Àwọn afáà kì í ṣe pé àgọ̀. kì í ṣe wípé àgọ̀. Gbogbo wa bá ṣe jókòó yìí Ìlọrin náà ti bí wa. Gbogbo wa bá ṣe jókòó yìí Ìlọrin náà ti bí wa. Sí ẹni tí kò ní okùn lápá. Kò sẹ́ni tí ò ní okùn lápá. Àfẹ́ni tí ò bá fura sí rẹ̀. Àfẹ́ni tí ò bá fura síra rẹ̀. Tó bá pé èèyàn fẹ́ lo ọmọ Ìlọrin ó ṣeé ṣe kórìíre mọ́ kórìíre fún yàn ní àtàrà ẹlòmíì. Tó bá pé èèyàn bá gé ní orí lára ẹlòmíì o. Tó bá jẹ́ pé yóò bá gé ní orí látara ẹlòmíì o. Ó ṣeé ṣe kéèyàn má sọ orí rẹ̀ mọ́. Ó ṣeé ṣe kéèyàn má sọ orí rẹ̀ mọ́. Òun fẹ́ sọ pé àwọn tó bí òun náà ni. Òun fẹ́ sọ pé àwọn tó bí òun rèé. Kálukú ló lẹ́nu tó lè fi ṣèyàn rán mi. Kálukú ló lẹ́nu tó lè fi ṣèyàn rán mi. Àwọn tó bí mi. Àwọn tó bí mi rèé. Àbá ọba dọ́mọ̀. Afakumula. Ẹ ti dá púpọ̀ jù. Ká máa gbọ́rọ̀ yẹn lọ. Aláwọ̀ fẹ́ máa gbọ́dọ̀ ẹ ti lẹ́nu náà o. Ẹ ti dá púpọ̀ jù. Wallahi àwòlá alákàfà àwòlá sọ bẹ́ẹ̀ súnmọ́ àwòlá alákàfà àwòlá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àwòlá alákàfà àwòlá súnmọ́ àwòlá alákàfà àwòlá. Àwòlá alákàfà àwòlá. ثم أولى لك فأولى. Ọ̀rẹ́ tí ẹni tí kò discriminate máa ń rí gbà náà lẹ́rí gbà. Tí ẹ bá jẹ́ pé ìyẹn máa ń discriminate tí ó sọ pé àwọn tòun ní ìwé eléyìí kan ó gbé fún un tó pé yóò fẹ́ sọ pé àwọn tòun nìkan náà ó máa jẹ́ èèyàn ní máa discriminate ká gbé ìmáàmù gbogbo Àbújá fún ìmáàmù gbogbo Nàìjíríà fún àwọn táwọn á jẹ́ ẹni tó bá àwọn tí ò jẹ́ tó kàn kọ́ sí ká máa rìn ìdí káàkiri gbogbo èèyàn lẹ́gbàá kó lè gbogbo tẹ̀ ní. Wọn ò lè bú orin tó bá ìfẹ́ tó ń discriminate gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó wà mahdud ó wà limited síbì kan oore gbogbo ayé kọ́ ni wọ́n fún oore ibi tó wà náà wọ́n fún. Ìjọba. Bẹ́ẹ̀ ni wọn ò lè fún yẹn lórí gbogbo ayé kọ́ kẹ́ni wọ́n wà mahdud ẹ tó bá limited lẹ́gbẹ́ kò sọ̀rọ̀ ẹ̀ ní ọmọ gbogbo èèyàn ó limited ara ẹ̀ síbì kan ibi tí mò ń jà fún ni ẹni yẹn ò lè rí gbogbo orí ayé wọn ò lè fún un ní mọ̀mọ́ àwọn Àbújá jẹ mọ̀mọ́ Nàìjíríà tó bá lọ gébì kan lòun ń jà fún tí ó jà fún èyí tó kù wọn ó bi pé sáwọn eléyìí nìkan ni màmúmù rẹ ni orí gbogbo ayé ni wọ́n fún yín yín tó dẹ̀ kọ́ sí yín náà ni ìkànnú àwọn ọ̀jọ̀gbọ́n ní sọ̀rọ̀ kẹ́dá mi lóhùn. Igiris fi kulubin nasi busurul mahabbati. Busurul mahabbati. Igiris fi kulubin nasi busurul mahabbati. Òfúlù nìyẹn ó ní gbin busurul mahabba ọ̀gbìn nǹkan kan bí àwọn nǹkan kan bí ọkà bàbà tó jẹ́ ti fẹ́ gbìn sọ́kàn àwọn èèyàn. Wasikiha bihusni ta'amuli. Iskiha bihusni ta'amuli. Wàá máa fún un ní tó kí tí wọ́n bá gbé nǹkan yóò sá nídìí omi. Iskiha bihusni ta'amuli. Wàá fún kinní yẹn lómi mu. Omi wo ni bùzúrù máa bá tí ó máa gbà tí ó fi dàgbàsókè. Òun náà ni alẹ́ àtàámùlì. Bùsùn tàámùlì kí ẹ máa àwọn èèyàn bá lò. Ìmọ̀ àwọn èèyàn bá lò. Ẹ wo bẹ́ẹ̀ àwọn àfa wa àgbà. Àmírù wa ti ń sọ̀rọ̀ ilé ẹ̀gbọ́n ó sùn tá àmúlì ẹ ní fún gbogbo èèyàn kò sẹ́ni tó lẹ̀ ṣẹ̀wọ̀n àfolórí ibú bẹ́ẹ̀ ṣe ga tó tẹ́bà tó kí ẹni tí ò ga tó yín ẹ̀ tún ní máa kí ní kí pé ṣebí wọ ni àwọn kan wà wọ́n ga lóòótọ́ ṣùgbọ́n wọn ò mọ sàárà gíga ṣe wọ́n fẹ́ fi hàn pé àwọn ju lágbẹ́jà lọ lórí gbogbo ayé ẹni tí ò bá mọ sàárà gíga ṣe yóò padà ṣubú wàláhì kọ́dà wọ́n lè máa rìn ilẹ̀ tó yọ ibi ilẹ̀ tí mo ti yọ ṣubú wọn dà kí ló gbé ṣubú nínú wọn àwọn òkúta ò yọ yóò ṣubú nítorí pé kò mọ sàárà gíga ṣe gbogbo ẹni tó bá ti jù lọ yóò kẹ̀kẹ́ yẹri kóhùn sáà jù lọ bẹ́ẹ̀ ìbànújẹ́ ni kéèyàn ju yàn lọ́gbà mi kẹ́ńtò jù lọ tí wọ́n gbà pé ó jù ú lọ kó tún máa sọ pé ó jù lọ kí mo bí àfa. ìbànújẹ́ ni ó jẹ́ kéèyàn ju yàn lọ kẹ́ńtò ẹni tó jù lọ gbà pé ó jù ú lọ kẹ́ni tó jù lọ gbà pé ó jù ú lọ kó tún máa sọ pé ó jù lọ kó tún wá máa sọ fún pé ó jù lọ. ó lè bínú parẹ́ ẹmọ kékeré tó lẹ́yìn àwọn èèyàn kò rọrùn gbogbo àwọn tó lẹ́yìn yẹn wọ́n rọ́jú ni ẹ lọ wo ẹ̀mí mùrídí ẹ lọ wo kọ́lídù rẹ̀ tí ó bá ti sàbòsí bí kó já àfa fún àfa rẹ̀ ẹ̀mí mùrídí ó gbà kóhun jẹ́ mùrídí ọlọ́gàn ó jà para rẹ̀ gbogbo tọ́líbù kò gbà kóhun jẹ́ tọ́líbù ó fẹ́ já àfa rẹ̀
èèyàn gbọ́dọ̀ tún jùyàn lọ kó tún máa kẹ́ni tó jù lọ́gbà kó jù ń lọ kó tún máa sóko jù lọ. èèyàn gbọ́dọ̀ tún jùyàn lọ kẹ́ni tó jù lọ́gbà kó jù ń lọ kó tún wá máa fìyàn kó jù lọ. fún báyìí ẹ ṣe bẹ́ẹ̀ tẹ ẹ bá kanrú oore yìí wallahi àwòlá alákàfà àwòlá. ó ní gírísí fi kùlùbì náà sí bùsùrà ní máa bá ti wọ́n sì kì í yá bí ní húsùn Muhammad láti húsùn Muhammad láti ẹni púpọ̀ ẹ gbogbo wa àwọn tá a dájọ́ síbí yìí ayérayé o. àwọn tá a dájọ́ síbí yìí ayérayé o. ibi ni mo ti ń bọ̀ ẹ bá mọ̀ mo ń sáré bọ̀ ni o mo ń sáré bọ̀ ni mo máa fọ àwọn ẹgbẹ́ ẹ̀yà gbogbo yẹn ẹ̀ máa wọlé à ń dè mí alọ́sọ́dọ̀ bàbá àbádọ́mọ̀ pé àmì ò ti lọ ẹ̀yin ìmọ̀kẹ́ni kí n máa bọ̀ wá sí ilé ni mi ò kí á pàdé ní ìyá yín ni mo wá ń sáré bọ̀ wá kò sẹ́ni tẹ́lẹ̀ fún kọ́ yín pé kódà kan tán yàn èyí òjé rẹ̀ ó jẹ́ yàn. kò sẹ́ni tẹ́lẹ̀ fún kọ́ yín pé kódà kan tán yàn òjé rẹ̀ ó jẹ́ yàn. ẹ ti wá ń sọlé bọ̀ pẹ́. ẹ ti sọlé bọ̀ pẹ́. bàbá wo bá ń dó mọ̀. àfọkùnlá. ẹ lọ tíráyẹ̀ wò wọ́n ní wọ́n lóhùn náà wà ń bẹ̀ wọ́n ti ní káwọn kan lọ gbọ́ ẹjọ́ wọn wò l'Ábùjá pé àwọn dàpara síbẹ̀ àti dàpara síbẹ̀ a máa mọ̀ ọlọ́mọdé ò ṣe yín. ọlọ́mọdé ò ṣe yín o. bàbá kò sí tí nǹkan kan ò lè gbà jáde ìgbà tí omi fẹ́ sọ pé òun dé tán inú iná ló gbà jáde nígbà tí wọ́n fẹ́ pa ìlú àwọn ànábì inú ààrẹ wọ́n á ní kómi máa tinú ó fún bẹ́ẹ̀ jáde ibi táwọn omi ò lè jáde ibi ládàáwò ò ti lè jáde nígbà míì wọ́n á fún yàn ládàáwò bẹ́ẹ̀ tó bá wá dánwò káàkiri fún yàn tàn bá rí wọ́n wà lọ gbégbá bíi mámánù ibi táwọn èèyàn palẹ̀ sí. tá bá wá dánwò fún yàn tí mo bá rí ibi táwọn èèyàn balẹ̀ sí ni wọ́n lọ gbégbá jáde. ok nígbà tó ti gbà pé nǹkan kan ò lè ṣe ọmọ yìí ó dà nínú àwọn mámánù rẹ ibi tó gbà pé nǹkan kan ò ti lè ṣe ọ jáde nǹkan ṣe owó bẹ́ẹ̀ kó o lè mọ̀ pé àwa la fi nǹkan ṣe yàn ògbà tí ẹ bá lọ kọlu náà kí iná tó jó o lè wá nínú omi kí iná kó láti lo omi wọn náà kí ló dé inú èsì lọ́wọ́ kí ló gún ọ̀nà báyìí wọ́n ní èsì lójó yẹn ní iná báyìí èsì ó kẹ́ òtútù ni wọ́n lè fi ṣe náà. èsì ó kẹ́ òtútù ni wọ́n lè fi ṣe náà. wọ́n bá wọ́n náà dánwò fún yàn téèyàn bá rí wọ́n lè gba yín téèyàn fọkànbalẹ̀ sí pé kò gbé ibi tí mo wà yìí kankan ò lè ṣe ní ibẹ̀ wọ́n ti fi nǹkan ṣe. ibi tí mo wà yìí kankan ò lè ṣe mí ibẹ̀ wọ́n ti fi nǹkan ṣe. wọ́n wà náà mẹ́sàn investigation wọ́n wà ní rí. ò ní rí. tó gbé nǹkan tí máa fi nǹkan ṣe yàn kan ló sùn tì bí kan tó yí pé bí kan ní pé ẹ̀wà tí èèyàn máa ń jẹ ó gbiná. ẹ̀wà ò lè gbiná ẹ̀wà nú àpò ó gbiná. gbogbo ọ̀dẹ̀ tẹ́ ẹgbà fọkànbalẹ̀ pé èmi lágbájá mo ti fò mo ti kọjá rẹ̀ Ọlọ́run dákun mọ́jẹ́ nǹkan ó ṣe yín bẹ́ẹ̀. àwọn èèyàn kan wà wọ́n ń rìn retí pé ibi kí n bẹ́ẹ̀ ń tọ́ra mọ́tò lójú ẹ̀ ní mọ́ ń bọ̀ tọ́ra mọ́tò lójú ẹ̀ tí inú sì ń bi tí òfin báyà sọ fẹ́ pọ́lọ́n pé mọ́tò yẹn kò ní second value kò ní second handed kò sí tèkú ń bẹ. kò é gba second handed mọ́tò àwọn sì káwọn fẹ́ ta ní sin wọn ò ní ta àwọn káwọn ẹni káwọn àwọn oṣù láwùsù yẹn ó dùn mí jọ yẹn pọ̀ nígbà tí wọ́n bí mọ́tò kan wọ́n á ní second handed value. wọ́n ní kí ó kẹ́ ń gbà second handed value wọ́n kí mi kí mo sọ yìí wọ́n lọ gbé mọ́tò lò ní second handed value mo kà fóònù ẹ̀ ni ó ti sọ́ ó ti lọ ìgbà ronú sí ẹ wọ̀n bànújẹ́. wọ́n á pè mí ní ọ̀rẹ́ kan yẹn ò dáa o kí mi kí mo sọ yìí àwọn tó gé ẹ̀fọ́ yẹn ò ní second handed value ṣé kí tẹ̀mí kàlú kí ní second handed value pẹ̀lú ẹ̀. wọ́n sà ti rí lò wọ́n mi ò sì tún dé. ó lè ní kíní bẹ́ẹ̀ bí wọ́n Àbújá ní sí kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíní bẹ́ẹ̀ kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ tán yàn àti Ìlọrin ní òkè sọ́yìn máa yẹ̀wọ̀. bàbá wa àgbà bá ló mọ̀. fi ẹnu bàbá wa àgbàlagbà yìí tó rà àdúrà fún kí ẹ̀yin ní kẹ́mi àjẹyìn lọ. 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 láfa gbàgbárí gìdó mọ́. ẹ̀yin ní kẹ́mi àjẹyìn lọ. ládàmà àlìyá lórí. ẹ̀yin ní kẹ́mi àjẹyìn lọ. ọlọ́lámúdá bàbá làgbájé. ẹ̀yin ní kẹ́mi àjẹyìn lọ. ọlámùfù ti ṣéwú kàmáyé. ẹ̀yin ní kẹ́mi àjẹyìn lọ. báńdó máa lò
àfàgbà. ẹ̀yin ni kẹ́mi àjẹyìn lọ. tá a bá ti mú bàbá Lagbaji. tá a bá ti mú bàbá Lagbaji. tá a mú Shehu Kamali. tá a mú Shehu Kamali. tá a mú bàbá wa Àgbàlá Gègé. tá a bàbá wa Àgbàlá Gègé. Sheikh Adam Abdullahi Al-Alori. Sheikh Adam Abdullahi Al-Alori. Alamatu Sudani. Alamatu Sudani. tá a bá ti mú. tá a bá ti mú. tá a mú bàbá Àgbàgídó. tá a bàbá Àgbàgídó mọ̀. àwọn mẹ́rin tí wọ́n wà náà. àwọn mẹ́rin tí wọ́n wà náà nìyẹn. ẹlẹ́ẹ̀karùn-ún. ẹlẹ́ẹ̀karùn-ún. ẹ̀yin ni. ẹlẹ́ẹ̀karùn-ún. ẹlẹ́ẹ̀karùn-ún wọn. ẹ̀yin ni. mo ti sọ wọn káàkiri ayé mo dẹ̀ ní kẹ́yìn fún mi ní challenges pé sépò rí bẹ́ẹ̀ gbogbo ohun tán ní tán fi sọ́kà àfàgbà ni wọ́n ti fọlá wọn fún yín. gbogbo ohun tí wọ́n ní tán fi ń pè wọ́n láàfà àgbà wọ́n ti fi ọlá wọn fún yín. ẹni ọmọ kéwú. ẹni ọmọ kéwú. ní kharij àti dáhìl. ní kharij àti dáhìl. tó pọ̀ gan. tó pọ̀ gan. gbogbo ilé àfa àtẹ́ẹ̀ tí kò mọ kéwò sí. gbogbo ilé àfa àtẹ́ẹ̀ tí kò mọ kéwò sí. ọlọ́jọ́ fẹ́ kúkú lò. ọlọ́jọ́ fẹ́ kúkú lò. kẹ́ fàlàfíà ara lò. kẹ́ fàlàfíà ara lò. ẹ̀yin làkọ́kọ́ ọrú ẹ̀. ẹ̀yin làkọ́kọ́ ọrú ẹ̀. tí wọ́n fún bẹ́ẹ̀. tí wọ́n fún bẹ́ẹ̀. mọ̀jẹ̀ kan fi ṣètò abú fún yín. mọ̀jẹ̀ kan fi ṣètò abú fún yín o. ẹ lọ́jọ́ kọ́ ara yín jẹ́. ẹ lọ́jọ́ kọ́ ara yín jẹ́. lọ́jọ́ gan tó jẹ́ pé òun ló mẹ́jọ wọn ló kún o. ló kún o. Ọlọ́run síbẹ̀ fún yín. ẹ wọ ọgọ́rùn-ún ọdún. ẹ wọ ọgọ́rùn-ún ọdún. ẹ jù bẹ́ẹ̀ lọ. ẹ jù bẹ́ẹ̀ lọ. wà á ní fọmọ nàyín pàṣẹ. òní fọmọ nàyín pàṣẹ. ọlọ́gùn ọlọ́run. ọláàánú ọlọ́run. lẹ́ẹ̀kan sí. bàbá Àgbàlá Gègé. níkàlẹ̀. ọlọ́jà rí wọn pẹ́. bàbá mẹ́rin máa ń sà. bàbá Àgbàlá Gègé. ọlọ́jà rí pẹ́. bàbá Àgbàlá Gègé. ọlọ́jà rí pẹ́. gẹ́gẹ́ bí yóò kù fún wa. bàbá Jamaludin Al-Alori. bàbá dáadáa. onínúure. ọlọ́kànre. oníwàre. gbogbo wa lè kó lẹ́rú tán. pẹ̀lú wà dáadáa. ọlọ́jà rí pẹ́. kẹ́mọ́ wà dáadáa. wọ́n fọ yín lójú. wọ́n fọ yín lápá. lójó tó lè ṣe yàn. amógun ẹ̀. ọlọ́run níjó ṣe yín. nínú àtẹ̀yìn náà kà.